Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́hùn mi. Èmi náà ni Koikimedia, bringing the world closer to your doorstep. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ nílé iṣẹ́ wa, a máa ń fẹ́ jẹ́ kí gbogbo wa mọ bí ó ṣe ń lọ. Àdúgbò tí mo wà ni wọ́n ń pè ní Whitechapel. Mo kàn fẹ́ kí gbogbo wa rí ní ibi tí a bá ń sọ pé a fẹ́ kí ìlú wa náà kí ó tètè dúró gẹ́gẹ́ bí àwọn ọmọ Oòduà, àwọn ọmọ káàárọ̀ òjíire, kí a lè ní àǹfààní àti lè develop láti lè jẹ́ kí ayé kó rọrùn fáwọn èèyàn wa. Tí a bá wo ẹni tí mo fẹ́ fi wọ̀n wá ní àárọ̀ yìí níwọ̀nba díẹ̀ ní àsìkò, èní ní 21 gẹ́gẹ́ bí kàlẹ́ndà ṣe sọ. Tí a bá wo kàlẹ́ndà mi, ẹ rí i pé aago 10 ó kọjá bí ìṣẹ́jú 10 níbi tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti gbéra láàárọ̀ yìí. Ẹni tó ń lọ síbi iṣẹ́, gbogbo building tẹ̀ ń wò ní iwájú mi lọ́tún lósì, oníṣẹ́ tí olúkálukú wọn tí wọ́n ń ṣe, tí àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ ní yanturu tó ń ṣiṣẹ́ bó ṣe láti rí náà gẹ́lẹ́ nìyẹn ní ilẹ̀ káàárọ̀ òjíire. Àmọ́ gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀, ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ bó ṣe jẹ́ kó lọ déédé nínú ilẹ̀ káàárọ̀ òjíire. Ìyẹn ni púpọ̀ nù wa ṣe ń kígbe, la ṣe ń sọ pé a fẹ́ dá dúró, torí pé tá bá dá dúró á fún wa ní opportunity láti lè build gbogbo nǹkan tẹ́ ń wò yìí. Ilé wà níbẹ̀, hotel wà níbẹ̀, offices beauty náà lélẹ́yìí. So kí lẹ́yìn rí sí ẹ̀yin ọmọ Oòduà, ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire? Èyí tẹ́yin náà bá rí sí lérò, ẹ jẹ́ kí n mọ̀ nínú comment section nígbà tí ẹ bá ti bá fídíò yìí pàdé. Lákọ̀ọ́kọ́, kí ni wọ́n ń pè ní bí a fi dá dúró? Wọ́n pè pé a fi dá dúró kò ju pé kí a kọ́kọ́ lè mú èdè wa, kí a lè mú dáadáa kó lè dúró. Torí pé bí èdè bá ti kúrò nínú ìran èèyàn, ó ṣeé ṣe kí èdè yẹn kó sọnù, kí a má láǹfààní àti rí èdè yẹn mọ́ láéláé. But nígbà tí a bá wá ń sọ pé a fi dá dúró, àwa ṣẹ̀wá tí wàá máa wo kí ni àǹfààní pé tá bá dá dúró. Tá bá dá dúró, gbogbo èyí tí ọ̀pọ̀lọpọ̀ wa fi ń jápa kúrò ní orílẹ̀-èdè wa, tí à ń lọ káàkiri àwọn ìlú tí kò jẹ́ ká lọ, tí a lọ ń ṣiṣẹ́, tí a lọ ń develop àwọn ìlú yẹn, à lè develop ọ̀dọ̀ tiwa náà. Torí pé tá bá develop ọ̀dọ̀ tiwa yẹn, ọ̀pọ̀lọpọ̀ náà fẹ́ wá sọ́dọ̀ tiwa. But in tó wá ń fà tí ọ̀pọ̀lọpọ̀ ò fẹ́ fi dá sí ni pé àwọn kan kò yé wọn lọ títí fún kan tá à ń béèrè fún. Ṣe ni wọ́n rò pé bóyá àwa àti ìjọba tí ó wà níbẹ̀ lánàá, ìjọba tó wà lénìí, pé àjọ fẹ́ mú nǹkan lẹ̀ ni. Àjọ mú kankan lẹ̀, torí lákọ̀ọ́kọ́ self determination tá à ń sọ yìí, ẹ̀tọ́ ọmọ Yorùbá ni, inalienable right wa ni. A dẹ̀ gbọ́dọ̀ gba ẹ̀tọ́ wa, torí pé kò sẹ́ni tá à ń bájà. A fẹ́ dá dúró kò ní kankan ṣe pẹ̀lú ẹ káàárọ̀, ṣé dáadáa ni ẹ kúṣẹ́. Ṣẹ́rí ẹ̀gbọ́n wa kan ló ṣe pè mí tán, ṣẹ́rí bíìtì ló ń bá ṣiṣẹ́. Lára nǹkan tá à ń sọ náà nìyẹn. Bíìtì ni ẹ̀gbọ́n yẹn bá ṣiṣẹ́, ẹ̀gbọ́n tó ń lọ yẹn. So ara tá à ń sọ nìyẹn. Lára àwọn engineers wa òun náà nìyẹn. Yeah, he knows me on the social media. So àbí nǹkan tí mo sọ yé yín. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá wà káàkiri bẹ́ẹ̀ o, tí brain wà gan. Ẹni tó ń lọ yẹn, ṣe rí wọn tó ń lọ lọ́nkán lọ́hùn, ẹ̀gbọ́n yẹn tó ń lọ lọ́nkán lọ́hùn yẹn, àwọn lọ́sẹ̀ bọ́lẹ̀ nínú BT car yẹn. So bí mo ṣe ń sọ lọ, kò síbi tí a bá rìn sí ní United Kingdom, Ọlọ́run tí jẹ́ ká bàjẹ́, a dẹ̀ ní bàjẹ́ after 28 years. Eléyìí ò ní kankan ṣe pẹ̀lú pé ìwọ tó ń sọ̀pọ́tì APC, PDP, AAC. Ìta ń sọ ni pé ṣé bí àwọn alien bó ṣe ń wọlé sọ́dọ̀ wa, tó ń ṣe gbogbo tó ń ṣe, wọ́n lẹ̀ tí ń ṣe kò ń ṣe lénìí, wọ́n dẹ̀ ń jẹ́ kó yé wa pé àwọn sì máa ṣe lọ. Now ṣé ká wá fold hands wa, ká sì máa bá àwọn aliens, ká máa bá wọn gbé? Mo rò pé ìyẹn lẹ́tọ̀ọ́. Ìdí tí a ṣe ń sọ fún gbogbo ọmọ Oòduà, tẹ̀rí tí iná bá fi ṣẹlẹ̀, ibi tó ti máa mú omi lélẹ̀, ṣẹ̀tì wọ́n ti ní níbẹ̀. Gbogbo nǹkan ló ní ètò. So bí ṣe ń sọ lọ, torí
need you 5 minutes lọ. Koikimedia bringing the world closer to your doorstep. 21st ní London in a very beautiful weather. Lóòótọ́ àti ń wọ àwọn thermal wear wa àti ń wọ jacket torí òtútù tútù ò dá lára. So bí mo ṣe ń sọ̀rọ̀ ká má fọ̀rọ̀ gùn, a fẹ́ gba Yorùbá nation, a fẹ́ gba Odùduwà republic, a fẹ́ dá dúró as an independent country. Lákọ̀ọ́kọ́ ilẹ̀ Oòduà ó ti ń bẹ for thousands of years kí ẹnìkankan tó gbé nǹkankan wá bá wa. A ti wà ní ibi tí a ti ń darí ètò train ló ń lọ lókè yẹn. Now in tó fa Nàìjíríà gbogbo ẹ̀ a ti fi ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé láti 1914 amalgamation. Òun ni wọ́n fi kó gbogbo ẹ̀yà tí ó ń bẹ nínú Nàìjíríà lénìí lọ fi kó gbogbo wọn papọ̀. Now tí a bá wá ń wò lọ sọ́tún sósì pé so possible kí a wá yọ kúrò nínú gbogbo àwọn ẹ̀yà yẹn. Lákọ̀ọ́kọ́ a gbọ́dọ̀ lè defend the border wa torí tó ń jẹ́ káwọn aliens kó wọlé sí wa lára tó pọ̀ kò ju pé a ní open borders. Borders yẹn kéré, the more tí borders wa bá wà open, the more ló máa jẹ́ nǹkan tí a máa ṣe jàǹbá lọ́pọ̀lọpọ̀ fún ìran wa. But nígbà tí a bá ti jọ gbéra nílẹ̀ tí a sọ pé a fẹ́ kúrò nínú Nàìjíríà, a lè defend the border wa. Ìlú tí border ò bá wà secured, aliens hotel lélẹ̀ nísìn wọ́n wá deliver àwọn tí wọ́n fi ń ṣe lining sórí bed àti nǹkan kan. Òun ni arákùnrin ló wá já sílẹ̀ fún wọn bí gbogbo a ṣe ń rìn náà lọ́tún lọ́sì. So bí mo ṣe ń sọ lọ kí a má fọ̀rọ̀ gùn, tí a bá gba country wa bí nǹkan ṣe lọ nínú Nàìjíríà, Ọlọ́run má yẹ kó di pé àwọn aliens wọ́n máa take over gbogbo southwest tó jẹ́ ọ̀dọ̀ tiwa. Nígbà táwọn aliens bá ti wá gba in tó jẹ́ tiwa kúrò lọ́wọ́ wa, now ṣé a lè wá ní ìlú? Gbogbo ìlú náà nísìn ló ti ń di ahoro bí gbogbo wa ṣe mọ̀ lọ́tún lọ́sì. Gbogbo wa ti rí pé gbogbo ìlú pátápátá ó ti ń di ahoro láti Kwara. Gbogbo wa náà la rí gbogbo invasion tó ń lọ níbẹ̀. Gbogbo wa náà la ń gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ ní state kankan nílẹ̀ Yorùbá. A tẹ̀ dúpẹ́ pé àwọn kan dúpẹ́ fún bàbá wa Olóyè Ọmọ Adéyẹmọ láti ìlú Ìgangan. Mo rí níbi tí àwọn iṣu tó jáde tó dùn dáadáa tí yàn ń wò lórí screen láti fi gúnyán, láti fi ṣàṣàrò, láti fi ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Kódà tó bá jẹ́ pé ibi tí a ti gbalẹ̀ wa ni, àwọn iṣu yẹn a máa export ẹ̀ wá sí Europe láti fún àwọn Africans. But nígbà tí nǹkan ṣe rí bó ṣe rí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa àárí iṣu gidi jẹ. Iṣu Ghana là ń jẹ ní ìlú òyìnbó. So kí n má fọ̀rọ̀ gùn torí àní àsìkò tó pọ̀. Bí gbogbo wa ṣe ń lọ tá à ń bọ̀, ẹ jẹ́ ká máa rántí pé àtẹni tó wà nílùú òyìnbó tí ó ní sympathy fún any political ambition nínú Nàìjíríà, ẹ máa rántí pé ẹ lè ṣe anything pẹ̀lú constitution. Kò sí policy kankan tí ìjọba tó wà ń bẹ̀ lénìí tó lè ṣe tí ó máa mú àwọn aliens nígbà táwọn bá padà dé tí wọ́n máa continue. Wọ́n máa make sure pé gbogbo ètò tí ẹni tó ń ṣèjọba lọ́wọ́ nísìn tó bá ṣe pátápátá wọ́n máa destroy ẹ̀. Wọ́n máa make sure pé wọ́n bàjẹ́ mọ́ lójú. So kí la wá ń sọ? Ìyẹn la ṣe ń sọ fún àwọn èèyàn wa pé àfi kí àwa lè control ilẹ̀ yẹn gangan, ká lè ṣe government tiwa. So that tá bá ní government tiwa, àwa la máa wá decide nǹkan báyìí la fẹ́, nǹkan báyìí la fẹ́. Gbogbo yẹn náà ni ó lè ṣeé ṣe. But tí ẹ bá sọ pé ẹ fẹ́ bẹ́ẹ̀, á jẹ́ pé ọjọ́ ọ̀la, ọjọ́ iwájú wa kò ní in tó máa
tó máa lè mú àṣeyọrí gidi wá fún wa. So gbogbo eléyìí ni mo ṣe ń sọ fún ẹ̀yin èèyàn wa pé ẹjá dìde ńlẹ̀, ẹjá gbéra ní kíákíá láti lè sọ́pọ́tì ìrìn àjò. Bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, gbogbo ìgbà tí a wà nílé tí a lọ ìlú Ìṣẹ́yìn, a rí gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìgbìn bíi cassava tí wọ́n lé sójú títì. Gbogbo kìíní yẹn ó jẹ́ nǹkan tó jẹ́ ìbànújẹ́. Tí a bá wo arákùnrin tó ń ṣiṣẹ́ lọ yìí, àwọn ẹ̀yà fruit tó kó wá láti China, mo lè sọ látara pálí yẹn ló ń wọ UK, ṣe ti rí. Well done brother, well done. So kò tẹ̀ dá mi lóhùn, kò rí tèmi rò, but notwithstanding. So kí n má fọ̀rọ̀ gùn torí àsìkò sí púpọ̀. Bí mo ti ṣe sọ, ẹ jẹ́ ká dìde ní kíákíá, ká sọ fún ìjọba àgbáyé pé àwa ọmọ Oòduà, àwa ọmọ káàárọ̀ òjíire, èyí tí a ṣe nínú Nàìjíríà ó ti tó gẹ́. A fẹ́ gba ara wa sílẹ̀, a fẹ́ dá dúró, a fẹ́ ní independent Yorùbá country tí a lè máa control resources wa. But ṣáwọn ìjọba àgbáyé máa wá gbà? Ibi tí wàhálà wà nìyẹn. Àwọn ò fẹ́ jẹ́ kí nǹkan lọ bó ṣe jẹ́ kó lọ. So tí gbogbo èèyàn bá wá ń dúró pé ìjọba àgbáyé ń bọ̀ wá gbà wálẹ̀, irọ́ ló wà níbẹ̀ o. Yes, a máa continue diplomacy, a máa continue negotiation, but a gbọ́dọ̀ put more pressure on our exit out of Nigeria. So a ní rí jù bẹ́ẹ̀ lọ ní òwúrọ̀ yìí. Tí a bá tún padà wá, a tún máa sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan fúnra wa. Mo kí gbogbo alẹ́ nǹkan sí o. Koikimedia, bringing the world closer to your doorsteps.